lẹ́yìn alára òun ìjọ sáwọn máa múra kàdọ́gba gbogbo mo kí gbogbo nílé ajé wọn mo gbójúkọ̀rọ̀ jàjálẹ̀ gbogbo wa rẹ̀ gbọ́ àgàmọ̀ta èdè pátá gbogbo ọlọ́jà mẹ́rẹ̀ẹ̀rẹ̀dínlógún ẹ̀yin baálé gbogbo ẹ̀yin níjòyè gbogbo ẹ̀yin ọ̀tọ̀kùnrin òlú pátá adéoyè àbẹ̀fẹ́ òun làbí náà ló kọ́ mi gbogbo ilẹ̀ mọ̀ mí sí àkàndá ọ̀rọ̀ àwí kòǹkò tẹ́nitẹ́ni ìkísà ló látàn ojoojúmọ́ ni mo fọn rere ojoojúmọ́ mo lágbo ẹnu wípé ojú agbédè tèdè tàṣà Yorùbá lárugẹ àwọn alání ẹnìkan kì í bá níjà sógun ìyá ẹni Onídèmọdè náà lètò tá a gbé kalẹ̀ fún eré ìdárayá fún ìránnilétí èdè àti àṣà ká má gbàgbé kọ́ mọ́ wọmi kọ́ mọ́ wọlẹ̀ kọ́ mọ́ di ipò méruku kọ́ mọ́ di ipò mọ́lẹ̀ẹ́lẹ̀ náà la gbé Onídèmọdè kalẹ̀ fún gbogbo ọmọ Yorùbá jákèjádò àgbáńlá ayé láti mọ rán wa létí àṣà lóòrèkóòrè àti pàápàá kó lè jẹ́ ọ̀pákùtẹ̀lẹ̀ fún ìdàgbàsókè àti ìfẹ́ràn èdè Yorùbá fún àwọn ọmọ wa lẹ́yìn wá ọ̀la ètí mo bá ti ṣe eku tó bá ti lójú ògbó kì í tà sí arí sísá lẹ́lẹ́ tó túmọ̀ sí wípé Onídèmọdè ti nílànà àtọ̀ ìbéèrè 15 la pín sí ìpele 3 ìpele àkọ́kọ́ ìbéèrè 5 tí ń bẹ́ńbẹ́ òun náà ní ìbéèrè onídáhùn èwo nìdáhùn nínú àwọn wọ̀nyí ìbéèrè ẹlẹ́ẹ̀kejì àbí ìpele ẹlẹ́ẹ̀kejì tó kún fún ìbéèrè 5 ìbéèrè tí ń bẹ́ńbẹ́ ìdáhùn alárògún ìbéèrè alárògún tó mú ìdáhùn alárògún àròjinlẹ̀ jáde ni gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà nípele ẹlẹ́ẹ̀kẹta ètí wàá mọ̀ wípé etí kan ò yẹ rí ẹsẹ̀ kan ò yẹ nà ìbàdí kan ò lè jòkó lẹ́ni akíkanjú kan ò lè dógun sẹ́ bí ọ̀bá sá látìlẹ́yìn fún yóò túmọ̀ sí pé n ò lè dá ètò Onídèmọdè ṣe láìsí wípé mo ní àlejò lórí ètò yìí lónìí àlejò tí ń bẹ lórí ètò mo gbòón lọ́dọ̀ tiwa gbẹnu ọlọ́kùnrin mọ ogun ẹ̀já gbọ́ láti ẹnu àlejò wa ó kọ yín ẹ̀ bá ń kí àwọn èèyàn wa. mo kí gbogbo ara ilé pátápátá tó ń wò mí lóko lọ́nà odò orúkọ ti tèmi ni Ajao Saheed Ọ̀pẹ̀yẹmí tí gbogbo yín ń pè ní òòṣà. òòṣà àkúnlẹ̀ bọ òòṣà àdáyébá èyí tó wà rògbò jẹ́ ń bẹ̀ tó Adébáyọ̀ mẹ́sì ni wọ́n pè lágbọ̀ ọ̀lẹ Adébókò mọ́rùn náà àgbọ̀ ọ̀lẹ ni lóòótọ́ eré ìdárayá la wá ṣe ṣùgbọ́n eré ìdárayá tó bá ti lówó nú iṣẹ́ là á pè é ẹja amúṣẹ́ ṣe. ìbéèrè àkọ́kọ́ Yorùbá ni wọ́n máa ń pè kíní kan ọ̀yẹ́rí kíni ọ̀yẹ́rí fìlà gèlè etí kan ẹrù èwo ni ọ̀yẹ́rí ń bẹ̀. etí kan ọ̀yẹ́rí etí kan ni ọ̀yẹ́rí fìlà yẹrí gèlè borí mu ẹrù náà máa yẹrí ṣùgbọ́n etí kan ọ̀yẹ́rí ẹsẹ̀ kan ọ̀yẹ̀nà ìbàdí kan ò lè jòkó lẹ́ni etí kan ni ọ̀yẹ́rí à ń tẹ́ ẹ tún fún Ajao sí ń bẹ̀ ká má wá dènà pẹnu ìbéèrè kejì. Mo nígbàgbọ́ pé ẹ ti mọ bá ṣe ṣètò yìí gẹ́gẹ́ bí mo sọ ìbéèrè 15 ní bẹ́ńlẹ̀ ìbéèrè àkọ́kọ́ tẹ́ gba wọn ti ní àǹfààní sí ẹ̀bùn ẹgbẹ̀rún 5 náírà ìbéèrè kejì ní ó fún lẹ́gbẹ̀rún 7 ìbéèrè kẹta ní ó fún lẹ́gbẹ̀rún 10 ìbéèrè kẹrin ní ó fún ní 20 ẹgbẹ̀rún ìbéèrè karùn-ún ní ó fún ní ẹ̀bùn ẹgbẹ̀rún 30 èyí ò fún ìpele àkọ́kọ́ owó tẹ́ bá ti jẹ́ láti ìbéèrè kìíní sí karùn-ún ó ti jẹ́ àjẹmọ́nú mímìkan ò ní mìí kò ní dókù kò ní yin jẹ kò ní yọkù tàbá ti wá bọ́ sí ìpele kejì bó bá jẹ́ ìbéèrè 3 lè gbà ń bẹ̀ nílé tó túmọ̀ sí pé ìbéèrè kẹfà 50 ẹgbẹ̀rún ìkeje 60 ẹgbẹ̀rún ìkẹjọ 80 ẹgbẹ̀rún ìkẹsàn 100 ẹgbẹ̀rún ìkẹwàá òun náà ni 100 ẹgbẹ̀rún àti bẹ́ẹ̀ lọ lára màálù kí ni ìdùnnú alápàtà ẹnu ahọ́n ike egungun wọ́n máa ń pè kí ní kan ìdùnnú alápàtà lára màálù wọn ni ike ni bẹ́ẹ̀ ni ẹ̀yin ọ̀wá mọ̀ wípé ahọ́n màálù náà owó ni. àmọ́ tí alápàtà bá rí màálù tó yọ ké inú rẹ̀ ó dùn yóò gbà ẹ̀rìn yọ ké. ọbẹ̀ líle mẹ́tọ̀ ní èdè túmọ̀ sí pé bí wọ́n bá rẹ́ ike gan ta owó ni láì fàkókò wa ṣòfò ike ni màálù tó sunké ìdùnnú alápàtà ni màálù tó yọké ìdùnnú alápàtà ni
ìbéèrè kẹta èwo nínú àwọn ìlú wọ̀nyí la mọ̀ dòdò mọ́ dòdò wọ́n jẹ́ ńlá mọ̀ wọ́n mọ́ Èkó Ìkirè Ìbàdàn Ìjẹ̀bú Òde èwo ni wọ́n la mọ̀ dòdò mọ́. Ìkirè ni. Àkúrẹ́ ló ní kòkó Ìkirè ló ní dòdò Àkúrẹ́ ló ní kòkó Ìkirè ló ní dòdò mo ti rán mọ ní Ìkirè o kó lọ bá mi ra dòdò wa kéré mu pẹ̀kẹ́ òkè lẹ́dá mi mọ́ gbàbọ́dé Ìkirè ló ní dòdò tó ta dòdò fọ́mẹ́mi dó èròyìn ajé àjẹ dòdò kẹ́mu wa lè dòdòdó. Orin ọ̀rẹ́ mi kan nù Akíntúndé Oyèládé ọ̀rọ̀ lọ́mọ pírẹsẹ́ńtà Ìkirè ní àwọn alọ́wábọ̀ sí ń bẹ̀ mọ́ Ìkirè lámọ́dòdò mọ́ wọn á ní dòdò Ìkirè bọ́ bá ń bọ̀ bá ń ra dòdò Ìkirè bọ́ bá ń ra dòdò Ìkirè bọ́ wọn mọ̀ pé wọ́n ń ṣe dòdò ní gbàngán náà. ìbéèrè tọkàn kí ni tí ẹ gbọ́dọ̀ mọ́ gbà kí ni orúkọ olóyè apá ọ̀tún ọba ọ̀tún Lúkòsì Ajere Balógun. Ọ̀tún ni. Èmi náà ti mọ̀ pé ẹ gbọ́dọ̀ mọ́ gbà ìbéèrè ń rọ̀ bí ẹ̀kọ́ ọ̀tún ni. Owó ti pọ̀. Owó ti pọ̀ ọkàn yín bẹ́ẹ̀ gan yá owó ti pọ̀ ọ̀dà ìbéèrè kẹ́ni lẹ́tí gbà wọn kò burú ẹjá tẹ̀síwájú ìbéèrè tọkàn kí ni 640 lóǹkà Yorùbá. 640 lóǹkà Yorùbá. Àádọ́rin dín mẹ́wàá. Àádọ́rin dín mẹ́wàá ní 640. Ó dá yín lójú bẹ́ẹ̀. Ọgọ́ta àti ogójì. Ọgọ́ta àti ogójì ọgọ́rùn-ún nù. Ọgọ́ta ní ogójì ọgọ́rùn-ún nù. Àìgbọ́fálà wò pé kò sí fà kankan para. Àádọ́ta àti ogójì ni. Ẹ pé kan mo fi rẹ́ lójú bẹ́rẹ́kẹ́tẹ́ pé ìfaramọ́. Ọgọ́rùn-ún mẹ́fà. Ẹ dá mi lóhùn ẹ pé mo fi rẹ́ lójú bẹ́rẹ́kẹ́tẹ́ pé ìfaramọ́. Mo faramọ́. Ọ̀dà 640 lóǹkà Yorùbá òjìlélẹ́gbẹ̀ta ni. Òjìlélẹ́gbẹ̀ta ẹgbẹ̀ta igba mẹ́ta ní 600 òjì ní ogún méjì òjì wá lé lẹ́gbẹ̀ta 640. tó ìmọ̀ òun ni ká jẹran pẹ́lẹ́ nu fọ́nà fún ní kì í fààyè lẹ̀ àlejò wa kì í ṣe pé wọn ò gbẹ̀bùn rárá wọ́n gba ìbéèrè mẹ́rin àbí bẹ́ẹ̀ kọ́ ni. Bẹ́ẹ̀ ni mẹ́rin lẹ́gbàá nù márùn-ún ti pélé àkọ́kọ́ lélẹ̀ tó túmọ̀ sí wípé wọ́n ti láǹfààní sí ẹ̀bùn 20,000 láti mú lọlé ṣùgbọ́n gẹ́gẹ́ bí ìlérí tá a ṣe wípé nígbàkúgbà náà la máa mú ìbéèrè àṣẹ láti lé wá. Àṣà ń wá ní èdè ń wá ní kó má gbọ́dọ̀ parun. Ẹ wá gbọ́rọ̀ ọ̀rọ̀ ìjìnlẹ̀ lórí ètò yìí ọ̀rọ̀ àgbọ̀nṣe òwe àṣàyàn ọ̀rọ̀ ń kọ́nà bẹ́ẹ̀ bá ṣe padà wá lẹ́hùn máa jẹ ẹ̀bùn owó lọ. Bóyá onídèmọdè tálákọ́ni tó lè gbẹ̀bùn wá bó bá láyà kó wá o. Onídèmọdè o. Onídèmọdè o. Mo ṣèlérí fún mo ní ìbéèrè aláṣẹ láti lé wá ìbéèrè tẹ máa dáhùn láti lé tẹ́fù láǹfààní láti jẹ̀bùn ẹgbẹ̀rún márùn-ún náírà fún èèyàn márùn-ún ọ̀tọ̀ọ̀tọ̀ bí ẹ bá tẹ̀lé ìlànà àti àgbékalẹ̀ wa lórí ẹ̀. Báwo lẹ ṣe máa dáhùn ìbéèrè ọ̀hún òun náà ni wípé abẹ́ ètò yìí gangan lẹ máa fi ìdáhùn yín sí ní abala ìsọ̀rọ̀ nígbèsì tó wà nísàlẹ̀ orúkọ yín ní kíkún
àdírẹ́sì yín ní kíkún ẹ wá fi ìdáhùn yín sí ìdí ni wípé ó kọ yín gbọ́dọ̀ jẹyọ nínú àpò ìsùnwọ̀n tá a bá ń fowó ránṣẹ́ sí bẹ́ẹ̀ bá gbà béèrè wa ẹ mọ́ wá gbàgbé o kì í ṣe ẹni tó bá kọ́kọ́ dáhùn ìbéèrè wa là ń fún lẹ́bùn o a kó gbogbo àwọn tó dáhùn ìbéèrè yìí jọ a yí koto àwọn 5 tá a bá ti rí mú jáde ń bẹ̀ ni ẹ mọ́ sì wá gbàgbé ẹnikẹ́ni tí ó bá ti darapọ̀ mọ́ wa lórí ìkànnì yìí eléyìí ó túmọ̀ sí pé ẹ máa rí àmì láti darapọ̀ mọ́ ìkànnì Authentic Yorùbá TV ẹ fọwọ́ tẹ àmì ọ̀hún yóò gbé aago kan jáde lọ́wọ́ ọ̀tún yín ẹ fọwọ́ tẹ orí aago yìí náà eléyìí ò ní pé ẹ mọ̀ rí àmì nígbàkigbà tá a bá fi fídíò míì síbí eléyìí ó fi yé wa wípé ẹ ti darapọ̀ mọ́ wa bí bẹ́ẹ̀ bá kọ́ ẹ ní láǹfààní láti jẹ̀bùn wa ìbéèrè àṣetiléwá yín tòní òun náà lélẹ́yìí. Ọ̀gẹ́rìbìtì abihò méje kíni àlọ́ ni o àbí kí n pé àlọ́ o ọ̀gẹ́rìbìtì abihò méje kíni ẹ fìdáhùn yín sí ọwọ́ ìsàlẹ̀ níbi ìfọ̀rọ̀jomitoro ọ̀rọ̀ tó wà ní ìsàlẹ̀ fídíò yìí ibi tá a ti sọ̀rọ̀ ní gbèsè lọ́jọ́ pé tẹ bá fọ̀rọ̀ bẹ̀ a lè dá yín lóhùn bẹ̀ ẹ fi bẹ̀ lágbára Ọlọ́run nínú ètò míì a máa sọ ta lọ́gbà béèrè wa ta ni ọ̀gbá títí ìgbà náà Adéoyè Àbẹ̀fẹ́ Owólabí náà ló kọ mi òun náà látọ́kùn yín lórí Onídèmọdè dìgbà míì tẹ́ ẹ máa gbọ́ tuntun ẹ má ṣe ti wò ní ṣe ẹ má jà ẹ má fàjàgbọ̀n ẹ má bá wọn sínú àwọn tí ń dà lóró ọdún ń lọ sópin ẹ̀mí wò ní bọ́dún parí lágbára Ọlọ́run bá a ti wá múra láti sọdún ọdún ayọ̀ láṣẹ tẹ́ bá ní nǹkan pàtàkì tẹ́ fẹ́ bá mi sọ àbí ẹ fẹ́ darapọ̀ mọ́ wa lórí ètò yìí ẹ já sọ̀rọ̀ lórí ìtàkùn WhatsApp 0 9 0 4 8 5 1 9 3 6 2 òǹkà ìtàkùn WhatsApp mi nù ẹgbẹ́ lẹ́ẹ̀kan sí 0 9 0 4 8 5 1 9 3 6 2 ẹ má wá gbàgbé ẹ darapọ̀ mọ́ wa lórí ìkànnì Authentic Yorùbá TV ẹ má jà ẹ má fàjàngbọ̀n ẹ má dàlúrú èdè àti àṣà Yorùbá ò ní parun orílẹ̀-èdè Yorùbá ò ní dàrú ìlú ẹnìkọ̀ọ̀kan wa yóò tòrò mẹ́nẹ́mẹ́nẹ́ àjùwàṣe o. àṣà ń wá ní èdè ń wá ní kó má gbọ́dọ̀ parun. ẹ wá gbọ́rọ̀ ọ̀rọ̀ ìjìnlẹ̀ lórí ètò yóò ọ̀rọ̀ àgbọ̀ṣe òwe àṣàyàn ọ̀rọ̀ ń kọ́nà bẹ́ẹ̀ bá ṣe gbàdá wá lẹ́hùn máa jẹ ẹ̀bùn owó lọ. bóyá Onídèmọdè tálákọ́ni tó lè gbẹ̀bùn wá bó bá láyà kó wá o.